الدعوة النبوية. orúkọ Shaykh wa ó ní Aminullah Ibrahim. Aminullah Ibrahim àríkéwúyọ̀. Allahu Akbar. Àríkéwúyọ̀ nínú àwọn alqabu wọn nù nínú àwọn orúkọ wọn tí wọ́n gbajúmọ̀ mọ́ àríkéwúyọ̀ olóhùn oyin Allahu Akbar. iyọ̀ Allahu Akbar. iyọ̀ Allahu Akbar. àtàbá dìbò eléyìí náà A sọ. a tún padà máa sọ. Mo fẹ́ béèrè wípé kí ló bí bàbá Madinah? tí wọ́n fi sọ wọ́n ní àríkéwúyọ̀ wípé tí máa ń dùn mọ́ bàbá nìkan nílé kéwúyá. Allahu Akbar. àríkéwúyọ̀. Ooo, nígbà táwọn bàbá wọn fi sọ pé àríkéwúyọ̀ ilé kéwú tún yá o. ilé kéwú tún yá o. Allah. wọ́n á ní pé àfáà yín Aminu Akbar nínú àwọn òpó Sheikh Adam ló wà. Allahu Akbar. nínú àwọn òpó Sheikh Adam ló wà. nígbà tí bàbá ń nínú majalisu tafsir Sheikh Adam rahimahullah Ìjókòó tafsir. ìjókòó tafsir wọn ẹ̀ ṣeun tá máa ń ṣe nígbà náà so bóyá àgbà ọ̀nà ẹ̀sìn fẹ́ bẹ̀rẹ̀ ni bóyá tó fẹ́ ṣe àtúnṣe rẹ̀ ni sáà ní bàbá wa pé àwọn ọmọ kéwú jọ pé wọ́n fẹ́ mú ta ni ó máa jáná sí Allahu Akbar. jáná sí pé ọ̀tọ̀ ẹni tó wù bàbá lọ́kàn pé àti bá fẹ́ mú ajáná sí lágbájá yìí ní ìbámu Allahu Akbar. ọ̀tà àwọn ọmọ ilé kéwú ọ̀pọ̀lọpọ̀ wọn bàbá Madinah ní làwọn ń sọ̀pọ́tì. Allahu Akbar. bàbá ní pé tó ń ṣe ni pé a ṣe ìdánwò fún wọn. ọlọ́run kádàrá yìí pé wọ́n rí minha dirasiya ìní pé scholarship láti lọ kọ́ ẹ̀kọ́ ní Madina ìlú An-Nabi sallallahu alayhi wa sallam turu mulhaqu dini fi sifarati mamlakati al-arabiyyati as-saudiyya harisa Allah ọ́fíìsì embassy Saudi tó wà ní ìkóńjọ́ náà lọ́hùn. Bóyá ní kò yìí. ní Awólọ́wọ̀ ló wà nígbà wọn bóyá eré àpòyí náà ni mi ò mẹ́kó dáadáa. Mo gbọ́dọ̀ pé kò yìí. So ọlọ́run ní kí wọ́n rí minha dirasiya tó bàbá àfihàn bàbá pé ntọ́lọ́hún ṣe ni bàbá nípa Aminu wọn lè fi mí lẹ̀. Allahu Akbar. tí àwọn ọmọ Sheikh Adam jáde rahimahullah Aminu Allahu Akbar. ìwọ rèé Allahu Akbar. ń bọ̀ lọ́n lọ. nípa wọn ni pé àkàràwọn kò mú lọ àwọn gbọ́ pé ẹ̀ ń bọ̀ náà ni àwọn ní káwọn wá pàdé yín ṣe bá ní Madina lọ wà bẹ́ẹ̀ ni ṣé àti Madina lọ ti wá sí Jeddah bẹ́ẹ̀ ni kí lọ wá ṣe àwọn wá pàdé yín náà ni àwọn wá pàdé èmi Ádámà bẹ́ẹ̀ ni àwọn Sheikh Adam gẹ́gẹ́ bí àgbàfà sọ wọ́n sọ̀rọ̀ lórí stéèjì tí àwọn kan máa ń kan stéèjì Ẹ̀bẹ̀ mọ́ kan stage. wọ́n sọ̀rọ̀ àwọn ọmọ kí wọ́n àgbà wọ́n tẹ̀lé wọn gẹ́gẹ́ bí ajá násì Sheikh Madina bí lára tó tẹ̀lé wọn gòkè àwọn àfáà wà lágodi Sheikh Yahya Murtaba rahimahullah Àmín. wọn lára wọn tí Wọ́n tẹ̀lé wọn gòkè. wọ́n tẹ̀lé wọn gòkè àtàwọn míì náà. Sheikh Adam rahimahullah wọ́n ka ìbẹ̀rẹ̀ suratul mulk tabaraka alladhi biyadihil mulku wa huwa ala kulli shay'in qadir ṣé gbọ́dọ̀ ní ó jà náà sí ọ̀sùpá yìí tó jẹ́ tó rí zoomu Allah, àwọn rí súnmù sẹ́yìn wọn tán fi ilẹ̀. fi ilẹ̀ Táwọn náà sì ti dàáfà. tánà sí dàfà Allahu Akbar. gbogbo àtàwà ti pàdé ṣé gbọ́dọ̀ ní ó jà náà sí. Allahu Akbar. náà ò ní sí Sheikh Madina àwọn fẹ́ ka tabaraka alladhi biyadihil mulk Wọ́n sì wá kú. àsìwákìfù bàbá náà àsìwákìfù ṣe dáadáa wọn ni pé ní Aminu èwo ń tìlìkì ṣé mo wí fún wa pé mo fẹ́ ṣe wákàfí ni yàyà gbé. ìgbà tí wọ́n sọ yìí tó ń sọjẹ́ sí pé àwọn oníkà Kùránì bàbá àtàwọn kò mẹ́ńṣẹ̀ Allahu Akbar. bàbá Madina
then àwọn àfáà wa Professor Abdulgani Abdulsalam Oladosu Agas àwọn sàlẹ̀kùn dáadáa wọn so a mention wọn náà ọdún ni bàbá ka ayat tí Sheikh Madinah ká ó ní aya Suratul Kahf yas'alunaka 'an dhil qarnayn qul sa'atlu 'alaykum minhu dhikra sàpé bàbá èmi àsì ní Dhul-Qarnayn ló lórúkọ wọn jẹ́ wọ́n sì fẹ́ máa ti káyà délẹ̀ nílé mi ò lọ ọ̀sìn bá àwọn ọlọ́run kọ́ sàn àwọn bàbá lẹ́sàn-án rí òun jẹ́ káwọ́ jáde lálẹ́ jòkó ńlé ọ̀sìn báyìí kálukú ẹ̀ jòkó ti rédíò yín báyìí yìí ni brọ́dà Al-Madrasatu àtẹ́lọ́ làwọn wọn ń ṣàìsàn ọdún làwọn kò sì gbọ́n ìmọ̀ pé wọ́n kàkùrà ní wọ́n sì gbọ́n wọn ní pé principal wa ni àfáà wa ni ṣùgbọ́n ṣe káyà wọn so mo gbé lọ sáré gbé Kùránì mi mo sì bá ti inú brọ́dà mi tiẹ̀ dògán pé ntí ìsílẹ̀ tí mo yé ìdáfín kan bọ́n mo sì máa bi tán yé táǹkà ní kò sì fọwọ́n náà rí inú wọn dògán mashallah alhamdulillah so wáyà tí bàbá kà mí wọ́n wá fi ohun méje